kúnlẹ̀ ọ̀fà yìí ọwọ́ bàbọ̀ náà lónìí ọwọ́ bẹ pẹ́. àbọ̀ òkúta gidi bọ́ọ̀bì ọwọ́ bàkúrò pẹ́. òkúta agidi. òkúta fẹ́ òun kì í ṣìgbà ó yá bọ́ọ̀bì bọ́ọ̀lù àfààní mọ̀kánà àlìyá. bọ́ọ̀lù àfààní mọ̀kánà àlìyá. nǹkan ti ń sẹ̀mí yín bọ́ọ̀lù àfààní mọ̀kánà àlìyá. bọ́ọ̀lù àfààní mọ̀kánà àlìyá. kóró pọ̀ yìí tí mo mú dání yìí ń tẹ̀jẹ́ mi fọ́ ni. ṣé kò wá tán ṣé kò tẹ̀ ẹ́ báyìí nígbà tí mo ṣe fídíò jáde lálákọ̀ọ́kọ́ tí mo fi ṣe wọ́n ní tí mo ṣe advice fún ẹ a lot of your followers náà ṣe kíni náà ń bú mi náà lèmi ò mọ̀wọ́ sọ èmi idiot èmi ṣe kíní kan ẹ̀yin èèyàn ẹ gbọ́ àwọn ẹ kọ́kọ́ wo àwọn fídíò tí mo kọ́kọ́ fi hàn yín náà kí tó sọ̀rọ̀ kí tó mọ̀ nǹkan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ kọ́kọ́ wo àwọn eléyìí náà. òkúta gidi ó ti ọkọ̀ yọ kóró pẹ̀ lọ́wọ́ mi kóró pẹ̀ ti lọ ó ti lọ mọ́tò rà mú. ìwọ gangan tó ń wò yìí já kọ́kọ́ ẹgbẹ́rọ̀ yìí ẹ kọ́kọ́ ìwọ náà kọ́kọ́ gbọ́rọ̀ yìí sí làákà ẹ̀ bàbá ẹ̀ kéèyàn kan máa bú bàbá ẹ̀ religion kò ṣe religion ẹ fi kalẹ̀ ẹ kọ́kọ́ gbàgbé gbé religion kan kìíní kan bàbá ẹ̀ kéèyàn kan máa bú bàbá ẹ̀ ìwọ náà gbọ́ kí kéèyàn kan máa gbé ẹ kó pọ̀n bàbá ẹ̀ nísìnyí kéèyàn kan máa bú dádì mi pé kó pọ̀n dádì mi wà lẹ́kọ́ lọ́wọ́ òun ìwọ náà tó bá jẹ́ ọmọ ọkọ náà tí òun ṣe máa lè ó yẹ kí akíwà náà janpati kó ṣe kan tí pé bàbá mi tó ń bú yìí bàbá mi ò ṣe é náà bàbá mi ò bẹ́ ẹ sọ̀rọ̀ rí bàbá mi ò bú ẹ rí bàbá mi ò ṣe kankan fún ẹ àbí kí ni bàbá mi ṣe fún ẹ tó fi deserve ẹ. mo sọ ń gbà náà ni pé ẹni yìí àwọn kan ló wà under you tí wọ́n ń sọ pé kó ṣe báyìí nígbà kó fi trend now àwọn dà imagine 50 days ni wàá kọ́kọ́ lọ lò náà pé kọ́kọ́ lọ jòkó síbi kan wọn àti ọ̀rẹ́ ò tí ì sí wọn àti ìnísì ẹ̀ tí ì ṣe kankan o wá wò ó lóòótọ́ 50 days wọ́n fún ẹ lóòótọ́ àwọn ọlọ́jọ̀gbọ́n kan sọ̀rọ̀ pé adájọ́ tó fún ẹ ní pé 50 days adájọ́ tó tún ṣàánú adájọ́ alábíàmọ ni because kó tó 50 days yẹ ẹ̀mí àwọn tó ń bínú tó yẹ pé yàn Ọlọ́run ni wọ́n ẹ̀mí wọn máa ti rọ̀ ẹ̀mí wọn máa ti rọ̀ láti dáríjì ẹ́ torí nǹkan tó ṣe yìí mọ̀ pé dandan ni Ọlọ́run ló ń fìyà jẹ o Ọlọ́run ló ń dá sẹ̀ríà fún ẹ báyìí Ọlọ́run ló ń dá sẹ̀ríà fún ẹ ṣé bóyá tún wà ní skinísì àwọn ẹni tí àwọn kan tún bẹ manage page ẹ kìlọ̀ fún wọn kọ́pọ̀ kan tán máa tún post gbogbo nǹkan tó máa ń pò sí wọ ni wàá jẹ́ ìyá rẹ̀ kó ń ṣe àwọn ṣókí lọ bí oge ẹ tún wo àwọn comment ẹ wo àwọn comment táwọn followers ẹ tó ń send sí mi tó fi ń bú mi. ẹ ti rí báyìí lórí kíni lórí pé mo advise ẹ ní pé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí kó mọ̀ bá ṣẹlẹ̀ sí wo mo bẹ̀ Ọlọ́run kọ́lọ́run yọ ẹ́ torí ọ̀rọ̀ ẹ̀ ń ṣe Ọlọ́run náà lábà ẹ̀bẹ̀ kọ́lọ́run yọ ẹ́ nínú eléyìí gbogbo àwọn tó ti ń bínú kọ́lọ́run bá rọ̀ wọ́n lọ́kàn kí wọ́n lè dáríjì ẹ́ torí ìjọ tí ìyá tó bí ẹ lọ́mọ náà ti sọ pé òun kọ́ ẹ lọ́mọ mọ̀ pé jọ́ yẹn náà ni àṣẹ ti dé bọ́ nínú ayé. Èèyàn mi, continue following Olomowe TV. There is more things is coming to here for me. Bye. Have a nice day. Bye bye.